káàbọ̀ sórí ìkànnì Pavilion TV. Ẹ sì kú déédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń wò wá káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. Ẹ ṣé tẹ́ ń wò wá ní gbogbo ìgbà o. Ìránṣẹ́ Ọlọ́run Prophet Faleyimu Ọlágoróyè tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá ríran àgbáyé mà tún ti sọ̀rọ̀. Ìránṣẹ́ Ọlọ́run yìí sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ohun tí bàbá sọ. Ó dá mi lójú bọ́lọ́run ti sọ fún mi tó máa ń bọ̀ lọ́dún mẹ́rin bọ́ bá ní ìdìbò tàbí wọ́n fipá gbé ẹnìkan síbẹ̀ wọ́n máa fi àwọn mílítì máa fi mọ́ fọ́rí ẹ̀ ní nǹkan tó lọ́run sọ fún mi nìyẹn. Kò sí owó kan tó máa pọ̀ rẹpẹtẹ. Nǹkan tí Ọlọ́run sọ pé Nàìjíríà ṣe máa lé pé 2020 mo sọ lọ́jọ́ yẹn 2035 lọ́lọ́run pè é èmi mo sọ fún yín pé mo bá Ọlọ́run sọ̀rọ̀ pé àwọn èèyàn máa sọ́fà àwọn ọmọ ẹwẹ́ tó ń bọ̀ pé kó fi sí 2025 lọ́lọ́run sọ pé òun gbọ́ 2035 lọ́lọ́run sọ pé orílẹ̀-èdè máa jìyà pa èmi mo bá Ọlọ́run pé àwọn ọmọ ẹwẹ́ tó ń bọ̀ ṣé àwọn ọmọ ẹwẹ́ tí ń jìyà ń sìn lẹ́yìn yẹn ìjì tún máa jà Ọlọ́run máa tún fìdí já àwọn olówó àwọn gbajúmọ̀ orílẹ̀-èdè yìí lọ́dún yìí àfikún máa gbàdúrà ni kó má jẹ́ kó ọdún yìí lọ́nà máa páàkì gbogbo wọn lọ àwọn ọmọ fẹ́ máa dárúkọ yìí o Gowon Babangida Abubakar former president Abdulsalam Abubakar kọ́ni Dangote Tinubu Rotimi Akeredolu Ọbásanjọ́ Jonathan gbogbo wọn kàn máa kún fún àdúrà lọ́dún yìí kàn máa tọrọ ẹ̀dá ẹ̀jẹ̀ ìṣẹ̀kọ́ Ọlọ́run máa pàkì gbogbo wọn bọ̀tí jí máa jà láàrin wọn lọ́dún yìí á gbé inú wọn o kàn máa gbàdúrà tó Ọlọ́run ó fẹ́ fi ìjì àti sọ̀tọ̀ àwọn ọba kọjá pé ìjì á máa gbé àwọn ọba kọ́ ànífẹ́ dárúkọ bí mo sọ fún yìí ìjì fẹ́ gbé àwọn èèyàn láwọn yìí kọ́ máa gbàdúrà kọjọ́ ẹ̀ lè sùn síwájú díẹ̀ ni o ṣe kó lè sùn síwájú díẹ̀ ni torí ìbínú Ọlọ́run ó máa sọ̀kalẹ̀ tó bá ti wọ oṣù March 1st báyìí ìjùmọ̀ Ọlọ́run bẹ̀rẹ̀ òjò dẹ̀ máa rọ á bá nǹkan jẹ́ sọ Ọlọ́run fẹ́ sọ̀bùnú ẹ̀ kalẹ̀ kó mọ̀ pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó mọ̀ pé òun lòún jẹ́ Ọlọ́run. Ẹ káàbọ̀ padà. Mo lérò pé a ti rí kókó kan tàbí èkejì dìmú nínú àwọn ọ̀rọ̀ tí ìránṣẹ́ Ọlọ́run àgbà yìí sọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ má gbàgbé láti máa subscribe sí orí ìkànnì Pavilion TV. Ẹ ṣé tẹ́ ń wò wá ní gbogbo ìgbà. Ẹ subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń wò wá.